ìdí méje tí o fi nílò ìsọnidi ọmọ ẹ̀. Ìwọ tó ń gbọ́ mi yìí, o ti dọmọ Ọlọ́run, ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ ẹ́ di ọmọ ẹ̀yìn. Ìdí méje ló fi wá nílò rẹ̀. Àkọ́kọ́ ni wípé ọ̀nà kan tí Ọlọ́run máa ń gbà á mú àwọn tí wọ́n gbà á gbọ́, tí wọ́n jẹ́ ọmọ rẹ̀, láti mú wọn dàgbà àti láti wúlò fún un tó fẹ́ fàyè wọn ṣe, ó ní ìsọnidi ọmọ ẹ̀yìn. Jésù sọ fún àwọn ọmọ ẹ̀yìn ẹ̀, ẹ lọ sọ àwọn orílẹ̀-èdè di ọmọ ẹ̀yìn, nítorí pé Jésù Kristi sọ àwọn di ọmọ ẹ̀yìn, àwọn náà gbọ́dọ̀ síbẹ̀. Ìkejì, ó lè kọtí ọ̀gbọ́n yìí sí ìpè Mátíù orí 11 ẹsẹ̀ 29 o. Tọ́ ọ bá dáhùn sí ìpè Mátíù orí 11 ẹsẹ̀ 28, Jésù ní ẹ wá sọ́dọ̀ mi torí gbàlà, torí sinmi. Ó lè kọtí ọ̀gbọ́n yìí sí ìpè Mátíù orí 11 ẹsẹ̀ 28. Ó ní wá gba àjàgà mi sí ọrùn rẹ, kó sì wá kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi. Ìkẹta, ó ní wípé nínú ìsọnidọmọ ẹ̀yìn láti ń tún ayé wa rọ, láti ń tún ayé wa ṣe. Ká dọmọ Ọlọ́run nìkan ò tó, ó nílò kó dé ilé arọ, níbi tí Jésù ti ń tún ayé rọ, níbi tí Jésù ti ń tún ayé ṣe, níbi tí Jésù ti máa ń sọ èèyàn dóge tàbí fi agbára tòkè wá wọ̀ ni. Ìkẹrin, ìdí kẹrin tó fi nílò ìsọnidi ọmọ ẹ̀yìn, ó ní wípé ọ̀nà tí Ọlọ́run máa ń gbà mú yàn kúrò nínú ẹ̀sìn àti ọ̀nà ẹ̀sìn, kéèyàn lè bá a di ẹni tí yóò mọ Olúwa dáadáa, tọ̀ọ̀kan ní jẹ́ alákatakítí ẹ̀sìn. Ṣọ́ọ̀ṣì ọ̀dọ̀ wa nìkan lọ́lọ́run wà. Wọ́n ti tàn ẹ́ o. Tọ́ bá fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀tàn ẹ̀sìn, ọ̀ranyàn ni kò jẹ́ kan sọ ẹ́ di ọmọ ẹ̀yìn. Tọ́ bá ka Àìsáyà orí 8 ẹsẹ̀ 14 sí ẹsẹ̀ 17. Ìkarùn tó fi nílò ìsọnidi ọmọ ẹ̀yìn, ọ̀nà tọ́lọ́run máa ń gbà á fi ọ̀rọ̀ rẹ̀ fún ni tí fi sọ̀yàn di kọ̀ọ̀rọ̀, ó ní ìsọnidi ọmọ ẹ̀yìn. Bẹ́ẹ̀ wọ́n sọ nípa Èlísà nígbà tí Jósáfátì ní sáà lè rí èèyàn ọlọ. Wọ́n ní ọkùnrin kan wà, Èlísà ọmọ Sáfátì, tí ń bomi sí ọwọ́ Èlíjà. Wọ́n ní ọ̀rọ̀ Ọlọ́run bẹ lọ́wọ́ rẹ̀. Tọ́ ọ bá fẹ́ lọ́rọ̀ Ọlọ́run, ilé ẹ̀kọ́ Bíbélì nìkan kọ́ ló lọ. Gbàmíràn gan wà, ò nílò kó lọ ilé ẹ̀kọ́ Bíbélì. N tó nílò jù ó ní ìsọnidi ọmọ ẹ̀yìn. Ìkẹfà, tọ́ bá di ohun èlò ayọ̀, ikọ̀ Ọlọ́run tí Ọlọ́run ó lè lò bí irinṣẹ́ fún ìsọjí àwọn ẹlòmíràn, ọ̀ranyàn ni kó di ọmọ ẹ̀yìn. Ìkeje, tọ́ bá dé jẹ́ ọ̀kan lára àwọn èèyàn tó ń dáàbò bo ìhìn rere, tí wọ́n sì ń sọ̀rọ̀ ìhìn rere òtítọ́ tó lè jà gidigidi fún ìhìn rere àti ìgbàlà tá a fi fún àwọn èèyàn mímọ́ lẹ́ẹ̀kan ṣoṣo, ọ̀ranyàn ni kó di ọmọ ẹ̀yìn. Tí fọ́nrán yìí bá ṣe ẹ́ lóore, mo sì gbàgbọ́ kó ṣe ẹ́ lóore, rí wípé o fẹ́ràn rẹ̀. Bẹ́ẹ̀ ni, ìbéèrè tó bá ń tawọ́ tẹ àṣẹ nínú ẹ̀, kọ sí abala àríwísí kó o sì pín pẹ̀lú ẹlòmíràn. Yóò dára fún ẹ lórúkọ Jésù.